ibo láàgbé tiwa o. Ilé Ifẹ̀ láàgbé ti ṣẹ̀ wá, àwa ọmọ Ọlọ́fin, àwa ọmọ Àwórì, Odùduwà ló bí. Ní Ogun West níbí báyìí ẹ rí pé iye wa àti Àwórì ló jọ wà ń bẹ, ṣùgbọ́n fún Àwórì ní recognition tó yẹ kan fún wa nítorí àwa náà a kéré nínú ilẹ̀ Yorùbá yìí. Pàápàá àwa láti kọ́kọ́ dé gbogbo area ìtawà yìí ní ilẹ̀ Yorùbá. Kí iye wa tó dé ní o, kí Ẹ̀gbá tó dé ní o, àwa ti wà ń bí. Òótọ́ dẹ̀ ni ẹni tó bá ní kì í ṣe bẹ́ẹ̀ kó jáde kó sọ. Àwa tẹ́ rí ń pàdé lénìí, orúkọ wa ní Ogun State Awori Obas Forum. Gbogbo àwọn members tá a wá lénìí 41 ni wá. Ìgbéga ilẹ̀ Àwórì ni à ń sọ nípa ẹ̀. Báwo ọba Àwórì ṣe fẹ́ ṣe kan là ń sọ nípa ẹ̀. Bí ìtẹ̀síwájú ṣe fẹ́ bá ilẹ̀ Àwórì là ń yóò lé lórí. Bí ìlú ẹnì kankan wá bó ṣe fẹ́ ní lọ síwájú nípa ètò ẹ̀kọ́, ètò òwòsàn, ojú ọ̀nà tó yè kórókó àti ilé-iṣẹ́ ńláńlá. Káríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá, ohun tí a ti torí ẹ̀ péjọ nìyẹn fún ìlọsíwájú ilẹ̀ Àwórì. Ọmọ ìyá kan náà ni gbogbo àwọn ọba Àwórì, so I dey believe pé ó yẹ ká kóra wa jọ. Àwọn tí gbogbo division ta ní lógún náà wà papọ̀. Traditional council mẹ́rin ló wà lógún state nísìn. Bóyá ìbàdàn márùn-ún là wà, àná wà. Àná àní ti wà. Àwórì, we want Àwórì traditional council. You have been advocating for that. And agbọ́dọ̀ náà wọ́n lè máa ṣiṣẹ́. Pẹ̀lú bí gbogbo wa ṣe darapọ̀ báyìí, àǹfààní ńlá ló máa ṣe fún wa nítorí ẹnu wa kò àjọ máa gbàbí kan náà. Ìyẹn ni inú mi ṣe dùn, inú mi dùn gan ni. Pàápàá a mú development bá ilẹ̀ Àwórì torí tán wá lè fún wa ní division tiwa, a accelerate development gbogbo area yìí. Àwọn ọmọ Àwórì náà wọ́n á ríṣẹ́ ṣe torí tí development bá ti pọ̀ ilé iṣẹ́ á tún pọ̀ sí. Eléyìí ló jẹ wá lógún. Ẹ̀kan lóṣù la máa ń ṣe ìpàdé wa láti jíròrò lórí ọ̀rọ̀ ìlú wa, agbègbè wa, àtàwa fúnra wa àti àwọn ìṣòro oríṣiríṣi tí kálukú ń dojúkọ ní agbègbè ibi tó jọba sí. Ìfọwọ́sowọ́pọ̀, ìṣọ̀kan gbogbo lọ́balọ́ba àti ní gbogbo ilẹ̀ Àwórì pátápátá. Àmọ̀ràn ni pé gbogbo wa ká rí pé ìṣọ̀kan tó wà láàrin wa kò mì, kẹ́nìkan má fà sókè kẹ́nìkan fà sísàlẹ̀. Tá a bá ti fi ara wa sílẹ̀ tí a dúró sójú kan náà bí òṣùṣù ọwọ̀, ibi tá à ń lọ àdébẹ̀. A máa ṣe retreat for 3 days on the 8, 9, 10 of February. A ṣe ní Crown Fit Resort ní Agbára. Ìjọ mẹ́ta ni tí gbogbo a máa jókòó. Àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn á bá wa sọ̀rọ̀. Ìmọ̀ràn mi ni pé kí gbogbo wa kájọ máa ṣe pọ̀ pẹ̀lú òótọ́. Nǹkan tó lè gbé wa dé ibi tá à ń lọ nìyẹn. Òótọ́ láàrin ara wa ó ṣe pàtàkì. Ká má dára wa. Ìyẹn ni mo fẹ́ bẹ̀ gbogbo orí adé ilẹ̀ Àwórì. Kàn jẹ́ ká bá ara wa ṣe nítorí ìlọsíwájú ilẹ̀ Àwórì. Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Ògún fún mi nírè, bàbá wa á fún wa ṣe. Ẹyẹ ọmọ Ọlọ́fin àdìmúlà ibo láàgbé tiwa